MORENIKEJI Plus, the hope of entertainment. Have you any idea the vacuum, the echoes that ring in my head each time I remember that I've lost my friend, a best friend at that? I hate you. I hate you more than I hate you at that right now. Take that away! The question. Adebo, you know this lady has just been a good lady, fishing for gold. Oh, fish a woman, who have you? Will you speak or you want me to handle it the hard way? You gonna CD? What is he gonna want? My life series out. But they won't. There's a lot serious right there. CD. One of them come like it. So I like him, sir. My father, sir. Wọ́n lè do ọmọ ìsọ̀sì. Kí ni bọ̀bọ́ yẹn bá ṣe fún ìyàwó ẹ̀? Tí ìyàwó ẹ̀ fi máa rò pé the next thing ni pé kó òun pa ọkọ òun. Má sí ẹ̀ dé bèbí ẹ̀ kí n tó padà. Agbayi. Let's hear to the bra. Hello, ni fine skin now. Number. All right. Eré ìta rẹ̀ gan yìí jẹ́ kó mọ̀ náà ó sì bèbè ó dẹ̀ tún ṣe bí ṣéèkì ẹ̀ ẹ má jọ mí náà má ṣe é. Rárá ti gan gígan rírìn ra ìbọ́ọ̀lù gí bọ́bá ẹ̀ yóò sojú ná yóyò ó ṣí ọmọ mi snego bọ́tà sójú ná jẹ́ orí ẹ̀ okay, yeah, Roja. Pray for her. Pray for her. Wọlé lọ pàrọ̀ aṣọ. Ló ṣe tó múra bí ìyá Jésù súnmọ́jú náà kí n rí ẹ. Tari. Holy Mary. Èyí tó máa fi kúrò lé aṣẹ́wó òun ló ń ṣe. Ó rà kó lórí burúkú ni ẹ́ àbí? Ó rà kó lórí burúkú ni ẹ́. Ṣé o ti sanwó ọ̀sẹ̀ yìí? Wà á padà lọ́lé dádì ẹ̀ wà á lọ máa pàṣẹ fún wọn bẹ́ẹ̀ ṣé o ti gbọ́ mi bẹ́ẹ̀? Wọlé lọ. Ṣé mo fẹ́ pray fún ọ lálẹ́ yìí ni? Ló ṣe tarí bí olórí burúkú wọlé lọ. Next time wàá wọ súùtù lé wàá gbé jákẹ́ẹ̀tì wàá ṣe báyìí. Àdì báìbù mú wàá ràn kejì ẹ lọ́wọ́. O lè ṣí gbogbo òdì ó kàn pọ̀ lọ́fẹ̀ẹ́ ló fò. Dáàbọ̀ sójú náà oṣù wa òkè bẹ́ẹ̀ àwọn tí a wá ẹ rí ẹlẹ́yẹlé parí òwò bọ́bí sára ẹ̀ gan ni. Ìjọba ṣẹ́rí lálẹ́ ẹ̀jẹ̀ àmọ̀gbìn máa ń kọrin àwọn kọ́sítọ́mù yín bá dé ẹ jẹ́ kọ́ mọ̀ kó pọ̀ lẹ̀ ó wà lẹ̀ ẹ ṣe gbogbo ẹ̀. Ẹni bá mọṣẹ́ ẹ̀ níṣẹ́ ló máa pa owó lọlé o. Tó bá di parí ọ̀sẹ̀ mi máa gbowó mi èmi ò sí fún gbogbo orí burúkú tẹ̀ ń ṣe yìí o. Ẹ àwọn ọmọ àwọn snego mi àwọn ọlọ́múnú mi dùn tó máa yàn mí kún lálẹ́ yìí. Ẹ jẹ́ ọmọ. Kí ni? Ẹ ṣe ẹ̀yọ́. Hey.
This one they look like Osho free. Very good one. If you no get money for me, Opa shower. My customer! What's in now? You dey press? Oh, ashawo! Dey mad. What did they do you? This juju na juju they use oh. This juju wey they use one day go cast. You no concern. Na juju they use. Juju this juju wey they use one day go cast. I mean they tell you. Oh no show cover. Ashawo. See, look at me. Hey, madam, say hey. Kí ni mo go rí burúkú tó ṣẹlẹ̀ bí? I don't get. Kí ló ṣẹlẹ̀? How are you, ma? Hi. How are you doing? Good to meet you. But worry coolant me. So this won't try to hijack me. Lower coolant. So if I'm going to cool off, to bang go on the other side. Nice to meet you. So coolant here. Yeah, coolant here. Oh, one badger. Oh, I'm very back. You know, coolant. So coolant. No, it's fine. I'm a man of discipline, so I'm fine. And God bless you. There she go. Wow. All right. My coolant. My coolant. My coolant. Like say, una dey mad abi? O ti wá di pé kẹ́ máa já fún ara yín jẹ, olórí burúkú ni yín àbí? Make I hear una voice. Like one of my customers. Make I hear una voice again. Una go una papa house. In front of una papa house, una go pate ọjà. Olórí burúkú ni yín. Sọlá ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ o mi ò mọ ohun téèyàn tún ṣe o gbogbo eléyìí tí ẹ̀ ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mo rò pé bóyá àwọn kírìmù wèrè tẹ́ máa ń bá yín pò tẹ́ máa ń lò yẹn òun ló jẹ́ kó gé ẹ̀gbẹ́ kan máa jẹ ọ̀rọ̀ yìí ti wá tójú sú mi ò mọ ibi téèyàn gbà lọ mọ́ báyìí o àti lọlé wòlíì àti lọlé aláàfáà wọ́n jà ń sọ yí pé kí n máa lọ tẹ̀ẹ́nú gbogbo tó dẹ̀ ká bí amọ́ṣẹ́ ni mo ti ṣe ọkọ mi bó ló ti ṣàgbákò tó ṣẹlẹ̀ yìí. máa bí kò yé mi dán o. kò yé wọ̀ náà. ó yẹ kó yé ẹ o òkú òun farapamọ́ fẹ́ tó máa wẹ̀ o ó yẹ kó ṣàlàyé fún mi ó rántí pé wà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó mówó wálé tó sọ fún mi pé iṣẹ́ alẹ́ ló gbà ló ti ń rówó. màmí ẹ máa ń gbowó tẹ máa máa ṣàdúrà fún mi. mò ń ṣàdúrà nípa tó mówó wálé oníṣẹ́ alẹ́ oníkọ́mpìnì kan ló ti bá wọn ṣiṣẹ́ ṣé kò ń ṣe kọ́mpìnì ni. ṣiṣẹ́ ní kọ́mpìnì kọ́kọ́. bọ́ọ̀ lọ ti ṣiṣẹ́. hòtẹ́ẹ̀ kan ni. hòtẹ́ẹ̀. ń ṣe sáfíìsì kẹ̀. ra. kí ló sọ iṣẹ́ kí ló sọ pé ò ń ṣe gangan. rọ́ọ̀sì ni màmí. rọ́ọ̀sì. kí ló ń jẹ́ rọ́ọ̀sì. ọmọ gbé wa ọmọ fún wa lówó. húkọ̀pù ni ẹ̀ húkọ̀pù ló fi ń gbọ́ wálé. bẹ́ẹ̀ ni màmí. bọ́dì là ń tà. ọmọ ẹ̀ ló kòkòrò owó pa ní mo ti jẹun. màmí ẹ̀yin náà lẹ tún mi sí ẹ̀yin lẹ ti mí sí èmi kọ́. bí bá wo nígbà tí mo fọgbọ́n ṣe tí bá ní mo nídìí owó yìí ò ní kó bá lọ ṣiṣẹ́ iṣẹ́ wò. màmí. ọlọ́run kan sọ ní tẹ́ḿpìlì àgọ́ ó ní àgọ́ ara wa ní tẹ́ḿpìlì òun ọlọ́run ẹ ti jáde tẹ́ḿpìlì ọlọ́run. màmí oyún àwọn yẹn bá tuntun mi. máa ń lọ sọ fara ń rò òun wọ́n ti rú bẹ̀bí ọmọ mi ya. ọmọ yìí ẹ̀yọ́ máa lọ ti tọ́ bí ẹ. olórí burúkú mà làwọn ọkùnrin o tí mo rò pọ̀ ń ṣàánú ọmọ mi àjọwọ́ owó bẹ̀bí ọmọ mi ni mo ń jẹ tó ń kówó wá tí mo ń gbà á. kí ló dé tí mi ti ẹ̀ka yú ojú kòkòrò mi bí owó ìlú ló ń bá tèmi jẹ bí owó. gbogbo kan kí sáà ti rówó kí n ti rówó. Màmí. Màmí. Wọ́n ń tẹ́lẹ̀ oríṣiríṣi àtọ́látọ̀sí. Àtọ́ní kúrú náà. Tí wọ́n lè wú kọ́ fún ayé wọn wáyé dáwọ́. Ọmọ mi. Ṣé o ti já gbogbo ẹjí mi ààrẹ tó
Kò jẹ́ kẹ́ máa borí mọ́lẹ̀ rárá. Ó jẹ́ kẹ́ mú aṣọ kẹ́ fi bo ojú ni. Ṣé tán àbí ó tán? Ṣé ó tán àbí ó tán wà gbẹ̀yìn ọ̀rọ̀ yín? Ṣé wà lẹ́yìn wú yìí? Lábọ́jí ẹ̀ dáa. Ìkàdẹ̀ níyín. Tó sọ pé ìkà tó ń gbé nínú fún ẹ̀yin lẹ ń jẹ́ bẹ́ẹ̀. Torí pé ilẹ̀ fi tinú ayé ọmọ yẹn. Ẹ̀yin lè jẹ́ kí Mojí lọ ṣèkó tó yẹ kó ṣe. Ẹ̀yin lè kọ́ ọmọ yẹn máa rìn inú oṣù rìn àdáadáa káàkiri. Tẹ́ ẹ̀ pé tẹ́ bàbá yẹn tún ti lẹ́yìn ìbẹ́ àyè. Ẹ̀ ti lẹ́yìn lẹ́ ń ga lẹ́yìn pé máa lọ mọ̀ ń wá ìyẹn ṣótọ́. Ẹ ti wá ti dẹnu kú. Ẹ wá kọrí mọ́lẹ̀. Ìyá òbúrúkú ni yẹn dá. Torí mo wá sí bí ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀. Ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀. Ẹ̀jẹ̀ sọ anything. Ó lè má wúlò fẹ́yìn àmọ́ wúlò fọ́ wa. Torí òun làbúrò mi gidi kò lè ṣe kó bá wọ́ mi. A ní òun ní kí wá wọ̀ yìí náà tí mi mo ní wá wọ̀ yìí ni. Ẹ̀dá ló fẹ́ máa wá wọ̀ mí sí. Ẹ wá ṣojú pẹ̀pẹ̀pẹ̀ ṣojú pẹ̀pẹ̀ bá bá yín náà tán. Ọwọ́ máa jẹ́ kẹ́ mọ̀ pé bó ṣe jẹ́ èèyàn gidi sí tó jẹ́ pọ́ ọmọ yín ni bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ lèmi náà ṣe nífẹ̀ẹ́. Torí tẹ́pẹ́ nífẹ̀ẹ́ ni wọ́n lọ síbi tẹ́ wọn lọ. Ẹ wá wú bọ̀làbọ̀làbọ̀là ẹ̀ lè sọ̀rọ̀. Ṣé wà lẹ́wù yẹn? Tótó àbí ọ̀tọ̀ yín? Ká lè fẹ́ pé mo rò pé náà lọ Àbújá ni ẹ sì lọ Àbújá yín ni. Ẹ lọ Àbújá mọ́ ni. Àǹtí, ẹ bá já ṣe sùúrù. Tí ó bá kí n ṣe pé mo wù pẹ́ dàgbà ọjọ́ tí wà lórí rẹ̀ kí n mọ́wó sí kí n fi sọ yín lẹ́nu ni kí ló kọ́ yín kí n ti yín kí n ti yín. ẹ jẹ́ kó bínú ó tó bẹ́ẹ̀ ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé rí ẹwọ tẹ́ ń dá sí ẹ̀ mú un láìkè rárá àtọ́làtọ̀ mọ́mì Mojí kí lẹ fẹ́ ká ṣe báyìí sí gbogbo nǹkan tẹ́ ṣe títí tẹ́ fi pa bọ̀dá mi náà nìyẹn ẹ wo ọmọ tá à ń wò lójú sìn tá à ń wò lójú òun náà lẹ tún ti pa ẹ̀ níbo la fẹ́ ká gbé gbọ́ ọ̀rọ̀ níbo la fẹ́ ká gbé sí. ó wà ẹjọ́ torí Ọlọ́run bí mo ṣe wà yìí selfish interest tó fi pa Mojí kò ní jẹ́ káwọn náà nísìmí wọ́n sọ máa bá yín náà tó máa jẹ́ kẹ́ mọ̀ pé Mojí náà láwọn ẹbí ẹ mọ̀ ẹ̀yin gòdì nísìmí bẹ́ẹ̀ ṣe jẹ́ kọ́mọ yẹn nísìmí tó fi kú sẹ́yìn náà ẹ̀ nísìmí o ẹ̀ nísìmí mi ìdè ní jẹ́ kẹ́ sí mi ṣe ti gbọ́ mi ní jẹ́ kẹ́ sí mi. Ó gbà o. Ẹ jọ̀ọ́ àwọn tó wà nínú ilé ṣé wọn gbọ́ pé Mojí kú ni àbí kí náà ṣe é bẹ̀tọ̀ bọ́tà tì wá. Jíjẹ́ jọ láìkí ẹjọ́ kan tí ó. God, yeah, like ara wa. Nobody like anybody for here. OYO on your own. Ọmọ yẹn dẹ̀ ní sùúrù kò ń báyàn jà kò ń fa wàhálà. Mo láìkí ẹ̀ bọ́. Wọ́n ní kánsà ló pa. Kánsà mà kọ́ ló pa. Mo máa gbọ́ pé apá kan ojú ẹ̀ kan báyìí ló jẹrà. Kánsà mà kọ́. Kánsà kan àbí Becky ń gbọ́. Kánsà báwo ojú ẹ̀gbẹ́ kan báyìí wọ́n ń ṣàdínbẹ̀ Ọlọ́run. Mo ní sùúrù Becky. Títí tí ọmọ yẹn. Má fọwọ́ kàn mí jàre. Kí má fi ọwọ́ kàn ẹ́ tí ọmọ yẹn fi kú tó fi gbogbo tó fẹ́ lọ hospital ó máa yọjú sí i. Ẹ̀dẹ̀ ṣe godmother goddaughter ẹ̀jọ̀ máa wọlé ẹ̀jọ̀ máa bọ́ta. Ó kù díẹ̀ káàtó. Ní sùúrù ìgbà tẹ́lọ yẹ̀ ẹ́ wò ṣọ́ sọ fún ẹ pé èmi ni mo mú lọ síbi tójú ẹ̀ ti jẹ mi. Ẹ̀yin ẹja wèrè gan-an pé bó ṣe máa ṣe bestie mi. Aṣẹ́wó tí ẹ láìka ọmọ yẹn rárá. Bàbá ẹ̀ yà wèrè. I feel you. Bàbá ẹ̀ yà wèrè ọmọ àlèdè ni ẹ́. Mo mú aṣọ lọ ṣọ́ ṣé mo bá gbowó ni torí ẹ̀yìn èèyàn ẹ̀kọ́ ẹ máa jẹ́ kí inú máa bíyàn. Abeg, as she don fine like this now go come dey use her room. I no know. Kò ní rúùmù náà tẹ́lẹ̀ ṣe bó scott lọ́dọ̀ mi ni. Kò ní rúùmù ṣó ní rúùmù ni. Yàrá mi ló ti ń scott now. God abeg o make untimely get go locate me o. Ń sọ pé kíní kan. Ẹ máa bẹ̀rẹ̀ Ọlọ́run. Ẹni sùúrù kò yé mi. Ṣọ́lẹ̀ mi ni mo pa ni. Ìgbà tí gbogbo yín ké sí ẹ̀ ń ké bí ìgbà rẹ pé ikú ọmọ yẹn dùn yìí ó dùn ilẹ̀ tẹ̀lé lọ́rùn. Madam, Sir? gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ló yé mi. But kíní kan yẹn tí yé mi náà tẹ́ sọ náà. Ẹ ní ìyá ọmọ yìí pé ó wá involve nípa ikú tí ó pa ọmọ. Àwọn ni o, wọ́n wá involve kódà àwọn gan lọ́pàá. Lọ́nà wo? Ẹ ṣe àwọn ọlọ́run báyìí sẹ́nu kú torí nígbà tọmọ wọn ṣiṣẹ́ tẹ́ pé kó mọ̀ ń pa ẹ̀ wọ́n support ẹ̀ wọ́n dúró tì lẹ́yìn báyìí gbọ̀ngbọ̀ngbọ̀n pé má lọ́ọ́ mọ̀ ń wẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ ni sà. Ok, ẹ jọ tí ó wà ẹgbẹ́ bí yá ọ̀rọ̀ mi ń pọ̀ jù wọ́n support ẹ̀
iṣẹ́ wo lọmọ yẹn ṣe gangan pàtó? Ẹni kú ọmọ lágbára Ọlọ́run. Aṣẹ́wó lọmọ yẹn ń ṣe. Àṣẹ? Bẹ́ẹ̀ ni, aṣẹ́wó lọmọ yẹn ń ṣe. Kò wá sí nǹkan méjì tó dùn mí jù pé ara ni ọmọ yẹn kú ni. Gbogbo ojú ẹ̀ báyìí, gbogbo ojú ọmọ yẹn jẹrà ni. Àdàbà àwọn sọ báyìí, àwọn jẹ́ ká sọ. Àwọn ọlọ́ṣà ń tí ọmọ yẹn. Ló ń tí ọmọ títí tó fi tiwọ́ kú. Mo dẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ sọ́ọ̀fì lálẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Mo fẹ́ kí ìyà jẹ àwọn náà. Mo fẹ́ káwọn náà mọ̀ pé ibi tọ́mọ yẹn lọ, àwọn náà máa tẹ̀lé lọ. Bẹ́ẹ̀ ni, torí wọ́n ṣàbẹ̀ ọmọ tó dáa. Bẹ́ẹ̀ ni sà. Okay. Ẹ ṣé gan-an ni madam. A dúpẹ́ lọ́wọ́ yín fún information tẹ́ fún wa. Ẹ ṣé. But one thing ni pé àwọn ọlọ́pàá á ṣiṣẹ́ wa bí iṣẹ́. Ẹ̀yin má worry. Tí a bá tún nídìí yín, a máa pè yín. Mo fẹ́ pẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ gan. Ẹ jẹ́ ká jọ máa lọ síbẹ̀. A ní mo mọ ilé wọn, mo mọ everything. Ẹ kọ́ tẹ̀lé mi lọ pé ẹ̀yin lọ́lọ́pàá o, ẹ wá ààrẹ sọ, ṣe bí police is your friend lọ́ máa ń sọ. Madam. Sà. Ọ̀tẹ̀ sọ pátápátá ló yé mi. When next about to need the we have gba any information from you, I'm not paying. But for now, I'm going to come and see. Ẹ wá ṣiṣẹ́ lé lórí, ẹ má jẹ́ kó pẹ́ o. Ṣé ti gbọ́ ẹ jẹ́ ṣiṣẹ́ lé lórí kíá? Thank you very much. Okay, sir. Èmi náà wo back on. And as a matter of fact, anyways, tó bá ti kí mi àti ẹnìkan, a máa sọ̀rọ̀ much. Owó gbọ́rọ̀ tó sọ yìí, ìjọ tó bá rí ẹnjíníà ṣe lè sọ gbogbo àwọn ọjọ́ ẹ̀. Ọ̀gá, tí ẹnjíníà wa bá dúró báyìí, máa sọ gbogbo ẹ̀ ń ṣe ju wọn. Ẹnjíníà ni máa ń wà ń bẹ̀, máa ń dúró báyìí, máa ń dọ́gbọ́n wò wọn kì í rí mi rárá. Tó bá dúró báyìí, máa sọ ń ṣe ju wọn. Sọ kí lórúkọ tẹ gan? Ọ̀gá, Infinity lórúkọ mi. Infinity báwọn, Infinity ò ń ṣorúkọ. Infinity ló máa ń pè mí ní site. Infinity lórúkọ mi. So kí ni situation report ti lady tó kú rẹ̀? Oh, okay, okay. According to the autopsy report, Daniel, I realized that nǹkan tó really ṣe something cancerous that has to do with any medical condition. But we realized that it's possible from the dig the analysis, it's due to use intake of drugs. Might actually be the impact or cost in to really shape. So they can't really pin it to a medical situation. So ká assume pé egbògi olóró tó ń lò ló ṣekú pa. Yes, probably. Yes, probably. But sir, I have a contrary opinion to this situation. Oh, really? Go ahead. Is maybe ọ̀rọ̀ yìí pé is like is more spiritual than physical. Bí pé kí èèyàn kú, kí ìdí bẹ̀rẹ̀ sí ní jáde lójú ẹ̀, kó lè jẹ́ kan ti jẹ́ra. Ó rí bákan lójú èyí tí wọ́n sọ yìí lọ́sà. Òun náà rí pé ò ní any proof láti fi back it up. Yes, sir. So now let us go with the autopsy result and get ká fi open case file fún. Yeah. Okay, so ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ fún ta. All right, boss. Thumbs up. Dádì tún ni. Mo ń bú ẹ̀. Ṣé bí wọn ni mò ń bá sọ̀rọ̀ látẹ̀kọ̀? Kí ló tó ń ṣe báyìí gan-an? Mo ń gbọ́ tó sọ. But kí ni
ni reason tó ṣe ń kanra mọ́ Ìtùnú tó jẹ́ pé tó bá ti pè é báyìí wàá máa kanra mọ́ o tẹ̀ ní fẹ́ kó sọ̀rọ̀ o ní pcos ẹ̀ o but why. kí ni ẹ̀ ti ń ṣe ẹ́. kí ni ẹ̀. mo rò kó ti fi ẹ́ lẹ̀ ni ó tún ti padà sí kí ló dé tí mò ń kanra mọ́ ọmọ tí mo bí màá máa kanra mọ́ ọmọ mi orí pé nǹkan yẹn ń ṣe ẹ́ lọ́nà wo ni mo fi ń kanra mọ́ kí ló sọ pé mo ṣe fún òun tí mo fi ń kanra mọ́ kí ni. bọ̀ tó yẹ kó mọ̀ pé Ìtùnú kì í ṣọmọ kékeré tó bá kanra mọ́ kò ní sọ fún mi pé òun kanra mọ́ òun. ni pé mò ń pọ́n ẹ lé so o láìka àpọ́nlé àbí ọmọ béèrè owó lọ́wọ́ mi mo dẹ̀ ní pé tó bá ti fẹ́ béèrè owó lọ́wọ́ mi kó béèrè lọ́wọ́ ìyá ẹ̀ mo ní ìyá ẹ̀ máa pè mí tí owó tó wà lọ́wọ́ ìyá ẹ̀ ò bá tó jọ́ta ni mò ń pọ́nlé mi ò jẹ́ kọ́ ọmọ yẹn mọ́ra dáadáa tó wà láàrin mi àti ẹ̀ mi ì jẹ́ kó má ṣeré ẹ̀ mi ò fẹ́ díẹ̀ síta fọmọ ẹ̀ so àpọ́nlé yẹn ò tó àbí bẹ́ẹ̀ kọ́ kó sí wàhálà tó bá ti ní àpọ́nlé yẹn ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ tiẹ̀ máa mọ́ ọmọ mi sọ́dọ̀ tó bá wà níbí tó bá béèrè owó lọ́wọ́ mi tí mo bá fún no problem torí mi. wàá mọ ọmọ wò sọ́dọ̀ ọmọ ta ni bóyá láyé ọjọ́ mi ṣá fine ọmọ ẹni. okay. òkè òkun lòkun rè bàbá ọmọ ló lọmọ mi ò sọ pé ìwọ kọ́ ló bí ọmọ ẹ. bọ́tà èmi ò lè lájú mi sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ káyé ọmọ tèmi bàjẹ́ ṣé ìwọ tó jẹ́ pé. káyé ọmọ ẹ bàjẹ́ bí tèmi ṣe bàjẹ́. mi ò sọ bẹ́ẹ̀ nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé ìwọ tó jẹ́ pé o ò ní ronú kankan the next thing tó máa ronú pé kó lọ kọ́ hotel. okay. ó dẹ̀ ti kọ́ àwọn ọmọ síbẹ̀. ó dẹ̀ lọ síbẹ̀ every time. ó lọ ń ṣe gbogbo èyí tó wùn ẹ́ eléyìí tó bá wùn ẹ́ nínú wọn ló ń náwó mú àbí. péjú ògàn orí ẹ ò pé ó ní mo ṣe bí ẹlẹ́rìí pé kí ló fẹ́ sọ lẹ́ẹ̀kan àtàmọ́ ni so purpose tó fi wá síbi gangan nítorí pé mo kọ́ hotel ni no ó gangan ò ní làákàyè tó bá dé làákàyè ni ọ̀rọ̀ tó fẹ́ sọ gangan ni wàá ti kọ́kọ́ sọ nígbà tó ń ṣòṣì káàkiri èmi kanra mọ́mọ́ tèmi èmi àtọmọ́tà ìjọ sọ̀rọ̀ kó tó di pé ó dé ǹsìn ọ̀rọ̀ pé mo kọ́ hotel ní problem àbí mo kóbìnrin síbẹ̀ ní problem ẹ̀ ó lẹ́bi ọjọ́ wo ló pè mí rí tí mi ò dẹ́ lóhùn ọjọ́ wo ló béèrè owó lọ́wọ́ mi rí tí mi ò fún ẹ mo ń take care pẹ̀lú bó o ṣe sí lọ́dọ̀ mi mo ń take care ọmọ ẹ jọ ibo ni mo ti rí owó ibo ni mo ti rí. responsibility ẹ ni. ó nìyẹn àbí bí mo ṣe lè rí owó ní hòtẹ́ẹ̀ tí mo kọ́ yẹn tó bá mọ̀ kẹ́kọ̀ọ́ tẹ́ lọ́rùn máa bọ̀ ńbẹ̀ wàá máa ṣe ńbẹ̀ ó lè jẹ́ máníjà ńbẹ̀. ọlọ́run ò ní jẹ́. níbo. èmi ọmọ tí yàbí tó fọjá ràn pọ̀ ní hòtẹ́ẹ̀ tó káwọn aṣẹ́wó sí ẹlẹ́dàá mi ò tẹ̀ ní jẹ́ láyé ìwọ tó ní hòtẹ́ẹ̀ yẹn náà ní kẹjọ ló máa yanjú. èmi ni màá yanjú ẹ̀ nítorí mi ni mo kó owó síbẹ̀ mi ìdẹ̀lẹ̀ jẹ́ kówó mi wọgbó ìwọ ò lè ṣe máníjà hòtẹ́ẹ̀ òdẹ̀ ráyè àti máa rojọ́ kiri ráyè àti máa ṣe ṣoṣooṣo kiri òdẹ̀ lè ṣe máníjà hòtẹ́ẹ̀ ṣé mo ní kó bọ́ra alẹ̀ kan máa gún ẹni ṣé bí mo ní kí wọ́n ṣe máníjà hòtẹ́ẹ̀ ni wo má jà fẹ́ di ara wa síta o tó bá bí mi lójú bó ṣe yẹ lọ máa pọ́ ọmọ ẹjọ́ kó máa sọ̀rọ̀ fún but for now jẹ́ àfilẹ̀ tó bá tó àsìkò máa mọ́mọ́ mi kúrò lọ́dọ̀ ẹ secondary school ló fẹ́ kàn bí òun lọ sí Canada in the next 2 years Canada lọ́mọ mi máa wà tó ti yẹ o fẹ́ o ọmọ mi ń kúrò lọ́dọ̀ ẹ ó tán. mi ò tẹ́lẹ̀ sọ pé kọ́mọ mi má travel ara oríire mi náà ni. ó bẹ́tà. èyí tó ṣàwà important mi ni pé kọ́mọ mi ṣàtiwà òkè kó má lọ mú àwọn ìwà òṣì àwọn ìwà aládàáda. tó wà lára tèmi ẹlẹ́nu gbùngbùn ẹlẹ́nu fa orí mọ́ra kó má mú wà tó wà lára tèmi mi ò ní àláwẹ̀ láti wọ bí mọ́ tó bá jẹ́ pọ́rọ̀ òṣì tó fẹ́ máa bá mi sọ ni èmi tí ẹ̀rọ kórìí ẹ̀ ti pé ni. bò wàhálà mi gbogbo ìdààmú mi lórí ọmọ mi ni. sọ́tọ́ mo ń jáde ó ṣàrìbọ̀. ṣé wàá fẹ́ fi mí sílẹ̀ lórí ìjókòó ni. rárá o mo fẹ́ fi ẹ́ sílẹ̀ kó máa sùn ni àbí kí ló ń bá mi sọ kó máa sùn àbí kó wẹ̀ lórí ìjókòó àbọ̀rọ̀ òṣìwò ló ń bá mi sọ ọ̀rọ̀ rádaràdaràdaràdà òṣì tó bá mi sọ èmi kọ́ òtẹ́ mo kọ́ òtẹ́ ó ń lo jókòó wá sọ ń bí ó ní ìwọ wá jókòó sọ ń bí ó yìí ń jowú ní lẹ́wù tó wà yìí ọwọ́ alẹ́ yìí náà lọ́jọ́ alẹ́ yìí náà ó yìí ń jowú káàkiri àbí kí ló ń ṣe. àìtètè mọ́lẹ̀ ṣé o mọ̀ pé o ti ń dàgbà ṣá. àgbà wo ni mo dà. o mọ̀ pé o ti ń dàgbà gbogbo àwọn ìwà òṣì ìwà rádaràda tó ń wù láti kékeré ẹ tó yẹ kó ti fi sílẹ̀ ńṣe ló ń dàgbà mọ́ ẹ lára sí. ó máa dàgbà mọ́ mi lára fílẹ̀ ó wà lára ẹ. tí bá kọ́ ilé ìtọ́mọ yìí máa kọ́ mi obìnrin 100 ló máa wà ń bẹ̀. wàhálà tí màá máa kó káàkiri bá ṣe ń wọ yàrá kan máa jáde máa yọ yàrá kan máa jáde n tó bá fẹ́ ṣe ń gbà ẹ̀ kó ṣe. ó wà lára ẹ wo ṣáàṣowó sèmi ṣó ti gbọ́. o fẹ́ gbowó. yes. ó máa jó lóòótẹ́ kó tó gbowó lọ́mí o. ọlọ́run ò ní jẹ́.
gbọ́ àtàwọn ọmọ òṣì tẹjọ kóra yín kiri yẹn àwọn ni kọ́ lọ máa bọ́ sí wòwò kọ́ lọ máa jójó wèrè. àárín wọn ló ti máa jó o. mo máa fún ẹ 500k wá jó láàrin wọn ó máa star bí wèrè má dẹ̀ rìkọ́ọ̀dù ó ní máa fi polówó tẹ̀yẹ máa tún fi polówó èrò afẹ́ ẹ̀rọ wá kú kò yẹ bikini ló máa wọ o kò ní ṣe bẹ́ẹ̀ kó fẹ́ lọ swim ní o aṣọ yẹn ló máa wọ o so pí ẹ bẹ́ẹ̀ 500k d or no d alpha orí ẹ ò pé orí ẹ kò pé. ànáró ẹ ti yé mi ó dà pé òrùn tí mo àgbo ẹ láàárọ̀. dúró kí n gbé ẹ dání kí n já ìbùsọ̀ náà. ṣá ò ṣòwò sẹ́mi kò wá gbé mi mo ń lọlé. kí ló dé tẹ lọ bá dáàdì jà. mo máa bá dáàdì jà dáàdì èèyàn tí ò mọ̀ èèyàn ló ń fìyàn ṣeré èmi tó ń wò yìí mo máa Jíbádé dáadáa yes bàbá ẹ̀ tó ń wò yẹn ó ní àwọn ìwà kan tó jẹ́ wípé tí kò yẹ kó máa bá lọ́wọ́ ọmọlúwàbí tó dẹ̀ ti ń bá bọ̀ látìgbà tó ti wà ní kékeré. Ok, jẹ́ kí n sọ nǹkan fún mi. Ìwọ tó wá ń pè lọ́mọ ọmọ òun lè ní. Ǹjẹ́ o mọ̀ wípé Ajíbádé dìnnà ẹ̀? Ó ní òun kọ́ lòun lóyún nígbà tí mo lóyún ẹ̀ fún. Kò mà sí nǹkan tájíbádé ò fojú mi rí tán. Ojú mi tó ń wo yìí ó mà rí màá bò lọ́wọ́ Ajíbádé. Mi ò tiẹ̀ lérò yìí pé Ajíbádé lè padà wálé ni kó wá máa sọ pé ìwọ ọmọ òun débi pé ó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe fún ẹ yìí. Ọkọ mi ọ̀rọ̀ Ajíbádé kò ń ṣe nǹkan téèyàn máa ń fi ọwọ́ yẹpẹrẹ báyìí mú. Tó bá gbé gbóná kí ìwọ náà gbé gbóná pẹ̀lú ẹ ni. Tó bá lọ gbé gbóná tó bá lọ ṣe smẹ̀smẹ̀ f'Ajíbádé ó máa lò ẹ́ mọ́ṣẹ́ pátápátá ni. Bọ́ tó bá gbé gbóná tí wọ́n gan jẹ́ kó mọ̀ pé wọ́n gan wà nílé ara ẹ̀ máa ń balẹ̀ ni. Irú èèyàn tí bàbá ẹ̀ jẹ́ nìyẹn ìdí tí mo ṣe lọ bá nìyẹn torí títí ẹ náà dẹ̀ ni mo ṣe gbogbo nǹkan tí mo ń ṣe yìí. Ẹ̀tọ́ ẹ̀ ó ní láti ṣe kí ló dé tó máa pè é tó máa ignore cause ẹ̀ kí ló dé tó máa pè é tó máa kanra mọ́ ẹ. àwa wí tó ó lóun fẹ́ gbé o máa travel wàá lọ further education ẹ̀ labroad fine mi ò sọ pé kó má ṣe bẹ́ẹ̀ bọ̀ tó bá ti ń lọ báyìí tí ìgbín bá ti ń fà ìkarahun ẹ̀ máa ń tẹ̀lé ni o èmi àti ẹ lájọ ń lọ. Mummy, at the same time sùúrù lè máa fi bá wọn ṣe o. Sùúrù ni àwọn náà mọ̀ pé mi lè fẹ́ travel sìn kẹ́ má tẹ̀lé mi lọ. And besides, I always love my daddy. Èmi ti accept fate mi pé daddy mi àti mommy ò jọ gbé. But that does not stop me from loving him. You love your daddy. Okay, me yẹn ló love. I love you too, Joe. Anyways, bí ṣe wà yìí, happiness ló wà important sí mi. Tí bàbá ẹ bá dẹ̀ ti mú ẹ travel, àjọ ń lọ. Èmi náà tún máa bá yín fẹnu sí pé 5 and 6 lèmi àti yín. Àwọn náà dẹ̀ mọ̀ pé MTN làwa méjèèjì everywhere you go. What is happening to me? What is happening to me? This thing is sweeting me. Chai. And it's also peppering me. What is going on? Yummy. Is it not what I'm thinking? Is it not what I am thinking? Macredum. Don't call me baby. Margaret, don't baby me. Is it not you? Is it not you? I'm going to be telling you, use protection. Use protection. You will not use it. Now look at what you brought upon me. The whole place is peppering me now. I've been scratching it. Èmi bíi ti báwo.
ṣebí ìyàn toilet kó máa lò ní káàkiri ni. Ìgbà kó wọn náà máa kó máa clean rẹ̀ dáadáa. Ayé kó máa kí toilet máa flush ó tó di pé wàá lò wá sọ yí pé mi lè ṣe mí o. Margaret, stop telling me that it is toilet. And if it is toilet, that means you are the toilet. Yes, now you are the toilet. Because John will come, he will do his own. And Johnny will come, he will do his own. Ubang will come, he will do his own. I've been telling you, use protection. You would not hear. Now look at what you brought upon me. Margaret, do you want to kill me for my parents? John will come, I will collect it. Kinikan will come, I will collect it. Àbí be say you pé wọ́n náà ló mi tí mi sí on. Àbí èsì wàhálà. Àmọ́ o memo nípa rẹ̀ o. Memo nípa rẹ̀. Don't tell me that you don't do anything about it because you want to make my head goes back right now. You want to make my head goes back. Okay, right now, this is my decision. Margaret, look up and down. Look at this house. Every of your load in this house, please pack everything and leave my house right now. Pack everything right now and leave my house. Margaret, pack your things and leave my house. Margaret, wait. No, Margaret, now you cannot even beg me. I did not mean it now. You to look at what you have caused for me. Don't go, please. No, don't go. Say you say get what let's go again. You know what? Okay, Margaret, don't go anywhere. But I have contacted a pharmacy before, and the pharmacy told me that we are going to buy drugs, and that drugs will cost us 25,000. You and I will take the drugs together. What you see? Say me no menu suiti ni. Say me no menu do disco ni. Ebi wo lo konkan. Dáadáa be mo pé lọ́mọ obìnrin. No, listen say me won ko danu kon. No, now Margaret, he used to show on the man before the woman. That is why we are seeing my own first. Please now 25,000. Let us just buy drugs so that I can be fine. Tomboye no la o ko mi se fún. Me dey say láti ko torí ìfẹ́ mo ní sí on. Ke jẹ́ pé me ní ìfẹ́ rẹ ni. Gbogbo nǹkan ko mi bá mi dánwò mi ma ṣe fún. No vex, abeg. 25,000. Ma fún. Thank you. Please, are you giving me right now? Mo kówó sílẹ̀ ni. Ebi ma lọ báǹkì láti lọ gbowó. Mo kówó lé ni. But one more thing. This thing, it has been doing me for some time now. I just decided not to talk. If you look at me very well, I was fatter than this. The thing has dried my... Hey, go bash my boss car! You like great. Why are you shouting? For that nonsense car that was already on his way to the mechanic. You say? See, I don't say you did very rude. You see that car will bash? No, my Oga car. And as it be so, you go pay for everything. Calm down. Stop making noise. Get out. You don't crazy. All this nonsense is for that rickety, useless car. You said you... Is that thing even... You not mad. You not mad. Leave me alone. You don't get manners. Leave me alone. Before I won't pity you, but now you go pay for everything. See, person, they don't even train you. I'm not sure say they train you for us. Come on, pay for that thing now. Are you okay? Okay, I go enter you. You know who I am? Are you mad? How? You they mad? You call my place, my cabin. You don't open your word, bro. You don't know what, bro. You they mad? Call it the one you they mad. You they crazy. Call you before you answer. Now will you go to my room and get my car keys and my eyeglass? Yes. Excuse me, ma'am, please. Is everything okay? Are you insane? What is this drama all about? Now will you get up? Get the hell out! You think I have your time? This is where you bash. Don't you the water I go come on your teeth now. Don't you the water you have. Are you mad? So this is the pig that raised her hands on my son. You. Just imagine. This is the stupid girl. Mom, can you imagine? I slapped her and she slapped me back. Hey! Guilty thing. So you get my go call your mother home. Now your mama be your strength, Abi. You think that she gonna beat me? My goodness. Now I can see you lack manners. You have no home training. Now your pikin will not get home training. Now your pikin will not get manners. You bash my boss car. You don't feel the better. You don't talk about it. You don't mad. Something that worry on her. Can you imagine? Can you imagine this lunatic?
You're talking back at my mother. Do you know who my mother is? What should be? Do you know who my mom is? Well, you're going to see now. Mom, I think you should arrest this girl. Call the Inspector General of Police, Commissioner of Police, call everybody, get her arrested. Can you imagine? This lunatic talking to my mom. Do you know who my mother is? Come on, get out! What did they talk? Who she be? I asked who she be. Hey. Oh, you want to know who I am? What has come over you? Am I not old enough to be your mother? How dare you? Alright, you want to know who I am? I'll make sure you rest when you get to the police